IBEJI, ọmọ àdúgbò. 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 Wálé, má ṣe fojú di wọ́n o. IBEJI, ọmọ àdúgbò. IBEJI, ọmọ àdúgbò. IBEJI, ọmọ àdúgbò. They no dey gree, they no dey tired o. IBEJI, ọmọ àdúgbò. Kékeré la bẹ́ ń kéré, kò ń ṣe mí ní fàájì ẹ̀. IBEJI, ọmọ àdúgbò. Má ṣe fojú di wọ́n, má ṣe fojú di wọ́n o. Má ṣe fojú di wọ́n, má ṣe fojú di wọ́n o. IBEJI, ọmọ àdúgbò. 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 Wálé, má ṣe fojú di wọ́n o. IBEJI, ọmọ àdúgbò. IBEJI, ọmọ àdúgbò. IBEJI, ọmọ àdúgbò. They no dey gree, they no dey tired o. IBEJI, ọmọ àdúgbò. Kékeré la bẹ́ ń kéré, kò ń ṣe mí ní fàájì ẹ̀. IBEJI, ọmọ àdúgbò. Tèmi láti rọ́mọ bí náà ni. Má ṣe. Láyọ̀ tàlàfẹ́ ọlọ́mọ àtẹ̀ lóhùn. Láìpẹ́ láì jìnnà ó máa kí ẹ kú ewu ọmọ. Fẹ́ fún mi ṣúgà àti ẹ dáhùn. Ìyàwó yín dàjọ ilẹ̀ ń fún lówó kó wá dá owó ẹ̀yà mi. Àdá kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀dẹ̀ ní táyé káyì. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Kọ́kọ́ wá jọ fún náà, èmi ní nǹkan tó ń fẹ́ fowó ṣe. Sales yóò dẹ̀ ṣe dáadáa lánàá. Mo bá jí tó wà lọ́wọ́ mi fún ọ. Ìyẹn àná yẹn mo fi pè fún pé kán wá lọ́tùnla which means ọ̀la pé kán wá gba owó tó kù. Ó wá nùnùnù, ó wá nùnùnùnù, ó wá gégége. Wọ́n lè ti dààmú gan o, wọ́n náà ti gbà yín. Èdè sọ́lọ́ọ̀tìlọ́wọ́. Ṣé lè ṣiṣẹ́? Má ṣe. Bá ṣe lè máa attend customer. Ibi tí customer bá dé, ẹ máa ń pè good afternoon, good morning, good evening, ẹ káàárọ̀, ẹ káàsán. Wọ́n fẹ́ kó àlọ́ lóyìnbó. Báwo ni ẹjọ́ sọ́jẹ́rì? Ìlú òyìnbó wo ló kó ẹ lọ? Wọ́n máa ṣòwò, owó. Thanks for the compliment. Thank you very much. Yes, Big Mami, do you want to say something? Wọ́n fẹ́ tẹ̀lé ìgbà mi lọ sí ilé ẹ̀kọ́ àgbà tọ́nà àwọn ọ̀dọ́. Ẹ mọ̀ lọ àfẹlẹ́ ní ádìó kí ló tún kù mẹ́. Nínú business, nínú òwò tá à ń ṣe. Jojo. It is UK English. Owó tí ẹ kí èmi náà fi bọ́ ẹbí mi. Òun náà kọ́lé mi náà kó wá síbi gbogbo alálòjọ́. Dúró jẹ́ mi kó bá mi sọ. IBEJI, ọmọ àdúgbò. Kékeré la bẹ́ ń kéré, kò ń ṣe mí ní fàájì ẹ̀. IBEJI, ọmọ àdúgbò. Have you seen smile? Èmi wo ilẹ̀ yìí sọ? Wọ́n kí wa ní nípa àkàsọ̀ ọ̀tọ̀. So today we're going to teach you how to do business. We call it business orientation. Then if you want to do business, you're going to have your capital. Then after your capital, you're going to know how to greet people. Then after you do that, you have a business procedure. And after business procedure, you greet your customer. Thanks for banking with us. Nǹkan tó ń tún àti sọ fún wa ni pé bí a ṣe lè máa ṣe business, bá ṣe lè máa attend customer, tí customer máa fún yín lówó, ẹ káàárọ̀, good afternoon, ẹ káàsán, good morning, ẹ káàárọ̀, then good evening, ẹ kúrọ̀lẹ́. So nǹkan tó ń tún àti sọ fún yín nìyẹn, ipe tí customer bá wá ṣe tán tó ti fún yín lówó tán, ẹ wá ní pé thanks for banking with us, and the meaning of thank you for banking with us ni pé ẹ ṣé ṣe wá rajà lọ́wọ́. Ẹjọ́. Mo rí pé ẹ dárúkọ kọ̀ọ̀kan ẹ ní pé nice, mo gbọ́ tẹ̀sí dárúkọ nice. Ẹjọ́ ṣé nice tí ó máa ń kọrin ni? Torí èmi mọ̀ dáadáa, ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi ni. No. This is Mr. Jai, can you please sit down? Ẹ jókòó pé báńkì, sí ní báńkì. Sit down. ẹ jókòó. Wọ́n next bank with us ẹ ṣé tí ẹ wá rajà lọ́wọ́ wa. Ọ̀tọ̀ ń tún àṣẹ. Yes ma. Ẹ má bínú ma, èmi fẹ́ máa ta gold. So ṣé lè kọ́ mi bó ṣe ń ra gold, bó ṣe ń tún ta. No, we are still saying the same thing. Ọgọgọ náà la ṣì ń sọ. Ó ń sọ fún yín pé business gold nǹkan náà ni business ló ṣì ń sọ nípa business náà la ṣì ń sọ. Ṣé ti gbọ́? Yes, can you please talk? Ẹ lè jókòó please. Hi,
èmi lánàá mo wá I come I came I go. ìyá sí ní ọ̀tọ̀ ní kéèsì. Big case. No, I need to big mommy. Mo notice pé látàwọn ẹ̀sọ́ wọn kan ṣé kò sí ma. ẹ ṣe o látàrọ tẹ̀tí sọ̀rọ̀ òyìnbó tẹ̀ sọ mi ò gbọ́ bọ́ tí nǹkan tí mo gbọ́ nínú ẹ̀ ní pé ẹ sọ̀rọ̀ báńkì ṣé ẹ fẹ́ yá wa lówó tá a máa fi ṣòwò ni bíbò ni. Ìyá mi ikú tá a sọ bí ìgbà ibi ò kì í ṣe cooperative àǹtí àti sọ fún yín ní pé bẹ́ẹ̀ ṣe lè máa ṣe business ẹ lè máa rí owó nǹkan tá à ń sọ níbi tá à ń sọ fún yín nìyẹn ẹ máa ṣe business ẹ máa rówó. big mami wọ́n fẹ́ kó ẹ lọ lóyìnbó. báwo ni ìjọ sọ́jẹ́rì ìlú òyìnbó wo náà kó ẹ lọ wọ́n máa ṣòwò owó. Ìyá mi wípé ẹ ti sọ̀rọ̀ látẹ̀kọ̀ please can you just stand up and tell me what you need to know. látàárọ̀ òyìnbó lẹ̀ ń sọ ẹ bẹ̀rẹ̀ sí ní sọ òyìnbó èmi ò gbọ́ ẹ sọ Yorùbá tá a gbọ́ tó máa ṣàǹfààní fún wa kò ń ṣe pé òyìnbó lọ́tún òyìnbó ló sì ó ti pọ̀ jù. Don't worry, we are going to come down to your terrace. Mo ní iye owó ti sọ Yorùbá lẹ́ẹ̀kan mo ní ọ̀nà tí ẹ lè máa rí owó nínú business ní bẹ́ẹ̀ ṣe lè máa attend sí customer nǹkan tí mò ń sọ fún yín nìyẹn ṣó ti yé yín tí customer bá wá ẹ dá customer náà ẹ káàsì ẹ káàlọ́ kó tẹ́ máa sọ fún customer ní á lè máa fún yín lówó yín and God will bless you all thank you ẹni bá ní pressure kó wá bá wa lẹ́yìn pàdé meeting thank you all. Yes ma'am. For another day. Another day. We don't have the time. Yes ma'am. tí gbogbo èyí tá a máa fi gbogbo ọ̀rọ̀ wa wọ́n ló fẹ́ kó wa bó ṣe ṣe owó ọjà títà tábà máa kọ̀ wé. ó ń ṣe mí ní fàjìyẹ ìbejì ọmọ àdúgbò. má ṣe fojú di wá má ṣe fojú di wá o má ṣe fojú di wá má ṣe fojú di wá o. Ìbejì ọmọ àdúgbò gbà wàhálà ló ń jẹ bẹ́ẹ̀ o. Ìbejì ọmọ. Production of business, goods, service and all and education. So ibi tá máa parí lecture ẹ̀ ní sí lélẹ̀. Ó ṣe ẹ ṣáà understand. Ó yẹ ṣe understand. Ó ti yé wa. Gbogbo program tá à ń ṣe gbogbo nǹkan tá à ń kọ́ yín pé àti fẹ́ mú gbogbo ẹ̀ wá sí òpin nípa àdé nígbà wọ́n pé gbogbo ẹ̀ ti yé yín dáadáa. Program so thank you very much for those that support. Òótọ́ ni. Ó ti yé wa dáadáa àbí ṣé kò yẹ yìí. ó tẹ́ ìjọ lẹ ní àná sí ìlú òyìnbó yẹn. Yes. Appreciate gan gbogbo bí ẹ ṣe kọ́ wa a dúpẹ́ fọ́lọ́run pé a mọ nǹkan tẹ́ kọ́ wa even gan kọ́ mi gan sọ wípé òun rí yàtọ̀ nínú ayé Yeah, congratulations, madam. Thank you very much. Thank you for the appreciation. Auntie, Grandma is over here. ṣe rí gbogbo nǹkan tẹ̀ kọ́ wa. nígbà tí mo délé inú àwọn ọmọ mi dùn pé mo ti lè sọ òyìnbó àkàǹgó pé mo lọ sí school I read I kọ ìwé sílẹ̀ I can do everything I can do but inú wa dùn a fẹ́ fi owó oṣù tá à ń sọ yẹn a fẹ́ papọ̀ mọ́ eléyìí a fẹ́ wò pé eléyìí torí pé inú wa dùn a dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin ìbejì tí ẹ̀ ń kọ́ wa àwa dú owó kékeré yìí gbogbo wa pátápátá báyìí àwa mú wa fún pé ẹ ṣé o ilé ẹ̀kọ́ wa dáadáa. èmi náà mo ti lọ Yaba mo ti lọ ra sweater tí màá wọ̀ lọ. Madam, please can you sit down? Thanks for contribution for giving us this. God bless you and this is we call this one gratitude. Ìgbọ́dọ̀ sọ ó ní ẹ ṣe gan ọlọ́mọ máa pèsè fún yín o. Ìgbàlódé sọ pé ẹ ṣe gan. Ó ń ṣe mí ní fàjìyẹ ìbejì ọmọ àdúgbò. má ṣe fojú di wá má ṣe fojú di wá. Ọ̀fẹ́ tẹ̀lé ìgbà mi lọ sí ilé ẹ̀kọ́ àgbà tó náà wọ́n lọ màá ní. ilé ẹ̀kọ́ àgbà ẹ̀rọ ilé ẹ̀kọ́ àgbà ni láago mélòó ẹ mọ̀ lọ àfẹlẹ́ ní ádìó kí ló tún kù mẹ́. ṣé ò dá kí n tàbí nígbà mo wà kékeré tí mo fẹ́ lọ léwu bí bàbá mi wá rán mi lọ ẹni bàbá rẹ̀ ní òde lọ bàbá rámọ́ jẹ̀mí rámọ́ ṣẹ́fọ́ náà ló ti dàkọ́ lọ́yọ̀ yìí bí n bá lọ bàbá rẹ̀ ní yóò wà pàdé ní ojú ọ̀nà bí ọ̀bà mi ní abíòbí
yóò ní lóde òlàlà kò ní dé lọ yóò rù mí mọ́ bẹ̀. ọmọ tún tó. obìnrin yìí fọgbọ́n ń bà yẹn. àwọn èèyàn ẹ bá fún ẹ ti máa lọ. àwọn ọmọ lọ kàwé o àwọn lọ kàwé ẹ kàwé dáadáa o. má ṣe fojú di wá má ṣe fojú di wá o. Good afternoon, ladies and gentlemen. Good afternoon. Today we're going to talk about money. Kókó owó nínú business. Monday ṣé Monday ń bọ̀ school. Oh, decorate. Important of owó kókó owó nínú business. Nǹkan tó ń sọ nìyẹn. Ìwọ táwọn bá ti pọ̀ jù kó máa wá sí. Monday mo wá school náà. ilé ìwé ẹ̀kọ́ àgbà. Àkọ́jẹ́rè. ilé ìwé ẹ̀kọ́ àgbà. Àkọ́jẹ́rè. àdá fún gbogbo wa. Ká máa mú sọ fún ma tó dé sí. Àwọn ọmọ ló jáde. Ẹjọ́. Danny, can you summarize how I came here? Kí ló ṣe tẹ́ fi pẹ́? Kí ló ṣe tẹ́ pẹ́ grandma? mo ní àkọ́kọ́ mi lọ síbi kan. Ìyá ẹ káàbọ̀. Hi, Benty. Hi, young girl. How's it like what I'm saying to them? We're going to talk about money. Money. Value. Impotent. Important owó nínú business ní gbogbo nǹkan tó sọ yìí. So wọ́n á sọ fún yín pé value important. Yeah, girl. Yes, what do you want to say? Kí lẹ fẹ́ sọ? Màámi, ṣé iléèwé ẹ̀kọ́ àgbàtẹ́lẹ̀ wá náà rè tó ń gbé gbogbo òṣì fún yín? Wọ́n wọ́n ti bìnrin mọ́ọ̀nì UK kí ni gbogbo rọ́bìṣì yẹn náà? Àwọn ibi tí yóò dé. Dúró jáde náà. No! Ẹ̀kọ́ ní ṣòṣìwọ́n náà kọ́ yín. Ṣé profile ẹ̀kọ́ wọn nàbí English? Ẹ̀kọ́ tó ń gbogbo upside down. Why did you tell her that you should speak English? Because I don't listen to this and she's saying. Òyìnbó ṣílẹ̀ sọ òyìnbó ṣíwọ́n jẹ́. Yes, now. Ẹjọ́ bá mi explain to me, you understand everything. No, you want to ask for you. You understand the Girl, have you been in UK? No. ẹjọ Ó ṣe ti travel. mo sọ fún yín pé rádaràda ló ń kọ́ wa bí. ọ̀nà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ó jẹ̀jẹ̀ mi ni pẹ̀lú òyìnbó orí ibú. Wọ́n lè sọ dáadáa. Wọ́n ló ti ṣàtúnṣọ́ sí pé ẹ̀ sọ. ẹgbẹ́ jókòó. No wonder. Ṣé rí èmi ṣẹ́jẹ̀rẹ́ mi dẹ̀ wò yìí? Mo ti rí i pé mo tún wá ju olóògbé tàtẹ̀yìn wá lọ. Bẹ́ẹ̀ ni mo sọ tí bá sùn yìí mo báyìí wọ́n máa fi mí rẹ́rìn-ín ni màá ti mọ̀. Yes, I have a real pé. Ṣọ́ni kọ́ máa sálọ ní ṣógúndé ni. ogun Torí wọ́n pé ẹni wá síbi wọn máa sọ̀sọ̀ kú sọ. àti àṣẹ ti ẹ̀gbọ́n Yorùbá ẹ̀wọ̀n máa da Gẹ̀ẹ́sì débi. àṣẹ ti ẹ̀gbọ́n Oh my God, I don't need to go. Are you there? Kí ni àwọn program sí ẹ ṣe? Ẹyẹ ṣe o. àwọn olódò. Olùsílẹ̀ àwọn ilé ìlú. Wọ́n gbà yín, màámi, wọ́n gbà yín ẹ̀dìdẹ́. Wèrè làwọn ilé yìí o. Màámi ó yẹ ilé. Mr. Àjàyí. ṣé mo pé ẹ ti fàyè mi jẹ. Kí ni mo ṣe kí ló dé? nítorí owó tó yẹ kí n fi fọwọ́ ọmọ mi lóúnjẹ ni mò ń kó wá bí. kí n ṣèlú ọ̀rẹ́. Kí ló ṣẹlẹ̀? Owó tí ẹ kí n lọ fi pọ́n yà wá. Owó ni tèmi bẹ̀. Sà ṣe wá bìlì pé ojú tó fọ́ yìí kò tí jọ látàárọ̀ ó tọ́jú sà ó àti jẹun ní fún òkùnkàn lọ́wọ́ sà. Oh my God. Like how much love you. Ẹ wo Ọlọ́run ní orí ìgbèjà rẹ̀. Nítorí nọ́ọ̀sì lè ṣe bá wa jù. Ọlọ́run jẹ́ kó rí ẹ gbàbọ̀dé o. Lọ́wọ́ tó rí ẹ bá fẹ́ gbàbọ̀dé kó gbàbọ̀dé. èmi ò ṣe gbójúlógún tó fi rẹ̀ fún ṣìtà jẹ èmi ṣiṣẹ́ báyìí mo fi balẹ̀ ni. agbo lèmi ń tà lórí ìtàkùn. kékeré labẹ́ ń kéré kò ń ṣe mímí fàájì rẹ̀ ìbejì ọmọ àdúgbò. má ṣe fojú di wọ́n má ṣe fojú di wọ́n o má ṣe fojú di wọ́n má ṣe fojú di wọ́n o. that's gbogbo ta ìbejì ọmọ àdúgbò that's gbogbo wàhálà ló ń jẹ bẹ́ẹ̀.
àdúgbò ìbejì ọmọ àdúgbò that's goes back wàhálà ló ń jẹ bẹ́ẹ̀ o ìbejì ọmọ àdúgbò.